tá a bá ní parọ́ wèrè pọ̀ lórí áàpù yìí o. Nígbà tí actor Akínọlá Àyà tí wọ́n níyàwó àwọn ti kú, ìyún ex-wife wọn, tíyàwó wá jáde wípé òun ò kú o, ààyè ló ń wá o. Ẹ̀yin wèrè obìnrin kan, wọ́n ti sọ náà tẹ́lẹ̀ pé obìnrin lọ tó obìnrin, tẹ́ ẹ wá ń sunkún egbére kiri comment section, ó ṣe jẹ́sìn ló jáde, inú rẹ̀ ò ṣe kinní kan ni, inú rẹ̀ ò dáa ni, kinní kan ni. Sọ bá ti gba tiẹ̀, wọ́n bá ti lọ́ọ́ kú tó sì wà láàyè, ìwọ náà kú bẹ́ẹ̀. Kò yí ọba ẹ̀ ní ìsìn make sure pé ó kú, kọ́ ọmọ ìjáde kọ́ ọmọ fẹnu ẹ̀ sọ̀rọ̀ wípé ó kú o, ẹ kọra yín ni. Torí tí ìbá ṣe pé ẹni bí èèyàn bó ní ìyàwó rí ó ṣe wà láyé. So ti yé báyìí ní ìsìn àtayédáyé lọkùnrin àtobìnrin tí ń fẹ́ra tán ń jà tó kálukú sì lọ́ ń lọ rẹ̀. Títà bá ń jà sí bíi ká kú ni tó fi wá sọ pé ó kú tó sì wà láàyè. Tó bá ti dìgbà tiẹ̀ tán bá ti lọ́ọ́ kú sọ pé lóòótọ́ lọ kú. So ti yọ báwọn mọ̀gbẹ́nu ẹ̀ bọ́ ọ̀tá wípé ó kú o, ààyè lọ wà o, kọ́lọ́n kó ṣàánú yín. Bó ṣe pé rúkànkan ní kọ́lọ́n kó iyọ̀.